Bíọ́lá Báyọ̀ mo fà ẹ́ sí kóòtù Ọlọ́run o. Princess bú sígbe fún bàbá Ìjẹ̀ṣà tí Bíọ́lá Báyọ̀ gbé wá sórí ètò rẹ̀. Ọ̀rọ̀ pé òpin máa tó dé bá ogun tó ń lọ lọ́wọ́ tí ààrẹ Trump ń sọ tako iná ogun t'Amẹ́ríkà ń kóná rẹ̀ lọ́wọ́ yìí. NBA ẹgbẹ́ amòfin Nàìjíríà bínú sí Sowore fún bó ṣe pàtẹ ìpàdé àwọn akọ̀ròyìn nínú kóòtù. Ikọ̀ ológun dóòlà olùfarakásá kan ẹni ọdún 28 tó kó sọ́wọ́ àwọn ajínigbé wọ́n náwó gan àwọn afurasí méjì nípínlẹ̀ Benue. Ilé-ẹjọ́ dájọ́ ikú fún ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin ẹni ọdún 21 fẹ̀sùn ṣíṣekúpa ọ̀gá rẹ̀ tó gbà síṣẹ́ l'Ondo. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni wọ́n fi dè mí lọ́wọ́ bíi ọ̀daràn. Wọ́n fìyà oúnjẹ jẹ mí fún ọ̀pọ̀ ọ̀sẹ̀. Ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà kan tí wọ́n lé lẹ́nu iṣẹ́ fẹ̀sùn pé ó sọ wípé káwọn ọmọ olóṣèlú lọ́kùnrin darapọ̀ mọ́ ikọ̀ ológun láti gbógun ti ìgbésùnmọ̀mí. Ó dójú ẹ̀ o. Àwọn agbébọn tún ṣèkọlù sí ìlú Òrò Àgọ́ nípínlẹ̀ Kwara. Wọ́n tún ṣekú pa olórí ẹgbẹ́ fìjìláńtè. Wọ́n sì tún yìnbọn mọ́ olúọdẹ ìlú náà. Ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ àwọn tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n dáná sun ilé Àṣàbí Olórìṣà nílọrin di ọjọ́ 18 oṣù karùn-ún. Senegal ti gbé ẹjọ́ AFCON 2025 lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn CAS. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Bíọ́lá Báyọ̀ mo fà ẹ́ sí kóòtù Ọlọ́run o. Princess bú sígbe fún bàbá Ìjẹ̀ṣà tí Bíọ́lá Báyọ̀ gbé wá sórí ètò rẹ̀. Ìkànnì ẹ Bíọ́lá Adébáyọ̀ mo fà ẹ́ lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Agbépo lájà kò jalè bí ẹni tó gbà á kalẹ̀ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ yóò dá ẹ lẹ́jọ́. Wọ̀nyí ni díẹ̀ nínú ọ̀rọ̀ tí Dámilọ́lá Adékọ̀yà táwọn èèyàn mọ̀ sí Princess sọ tẹkuntẹkun lásìkò tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan tó fi sórí ayélujára. Fídíò tí Princess gbé jáde náà ló fi fèsì sí ìfọ̀rọ̀wérọ̀ tí Bíọ́lá Adébáyọ̀ ṣe pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà lórí ètò Talk to Be tí Bíọ́lá ń ṣe. Bí Princess ṣe ń sunkún náà ló ń ṣàlàyé pé ìnira tí òun kojú tí ọmọ òun náà ń kojú pẹ̀lú àwọn ọmọ mìíràn tí kò lè sọ̀rọ̀ ń kojú kì í ṣe Ìjẹ̀ṣà ló fà á fún òun, Bíọ́lá Báyọ̀ ló fà á. Ó ní Bíọ́lá Adébáyọ̀ fi igi gún ojú ọgbẹ́ òun, ó fi igi gún ojú ọgbẹ́ ọmọ òun àtàwọn ọmọ yòókù náà tí wọ́n ń kojú ìṣòro àmọ́ tí wọn ò lè sọ̀rọ̀. Ó ní òun fi ọlá ààwẹ̀ tí àwọn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ gbà tán àti ọlá ààwẹ̀ táwọn kìrìsìtẹ́nì ń gbà lọ́wọ́ sọ pé ẹlẹ́dàá ọmọ òun àti àwọn ọmọ mìíràn tí Ìjẹ̀ṣà ti hùwà àìdá sí yóò jẹ́ níyà. Òun fà á lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Lórí ìfọ̀rọ̀wérọ̀ náà ni Princess tún sọ pé Ọlọ́run yóò ṣèdájọ́ fún Bíọ́lá àti Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé bí èèyàn ṣe ń ṣe ni wọ́n ṣe yẹn. Ẹ ó rántí pé Bíọ́lá Adébáyọ̀ ti tọrọ àforíjì lórí Ìjẹ̀ṣà tó gbé wá sórí ètò ṣùgbọ́n Princess sọ pé òun rí ohun tí òṣèré tíátà náà ṣe bí ìwà àfigigún ojú ọgbẹ́ ẹni àti ẹni tó mú egbò tó ti ń jiná tẹ́lẹ̀ tó sì tún ki igi bò lójú. Ìfọ̀rọ̀wérọ̀ tí gbajúmọ̀ òṣèré náà Abíọ́lá Adébáyọ̀ ṣe fún òṣèré ẹgbẹ́ rẹ̀ Lánrè Omiyinka bàbá Ìjẹ̀ṣà ló bá ibòmíràn yọ pẹ̀lú báwọn èèyàn kan ṣe ń bínú sí pé kí ló dé tó gbé bàbá Ìjẹ̀ṣà wá ṣàlàyé ọ̀rọ̀ lórí èso rẹ̀. Ẹ ó rántí pé orí ètò Bíọ́lá Báyọ̀ tó pè ní Talk to Be ló gbé bàbá Ìjẹ̀ṣà wá tí ọkùnrin náà sì ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nípa bó ṣe di èrò ẹ̀wọ̀n. Ìjẹ̀ṣà sọ àwọn ọ̀rọ̀ tó fi gbé ara rẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú àwíjàre kọ̀ọ̀kan tó tako àwọn èèyàn bíi Princess àti Ìyábọ̀ Òjó tó léwájú ọ̀rọ̀ tó gbé dé ẹ̀wọ̀n. Ṣùgbọ́n bí ìfọ̀rọ̀wérọ̀ náà ṣe gun orí afẹ́fẹ́ ní ọ̀pọ̀ èèyàn ti ń kóró ojú sí tí wọ́n sì ń sọ̀pọ̀rọ̀ sí Bíọ́lá tó gbé bàbá Ìjẹ̀ṣà wá. Báwọn kan ṣe ń sọ wípé àwíjàre tí Ìjẹ̀ṣà kò rí ṣe ní kóòtù ló ń sọ lórí ètò náà. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń sọ wípé ṣé Bíọ́lá faramọ́ ìwà tí Ìjẹ̀ṣà hù ló fi gbé wá sórí ètò rẹ̀ ni. Àwọn kan tilẹ̀ sọ pé Ìyábọ̀ Òjó ni Bíọ́lá fẹ́ bájà tó fi gbé Ìjẹ̀ṣà wá. Bẹ́ẹ̀ ni onírúurú ọ̀rọ̀ ń jáde sí òṣèré tíátà tó ń ṣètò lórí afẹ́fẹ́ náà. Nínú fídíò kan tí Bíọ́lá Adébáyọ̀ fi sójú òpó Instagram rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ló ti ṣàlàyé ìdí tó fi gbé bàbá Ìjẹ̀ṣà wá tó fi kún pé iṣẹ́ òun lòun ń ṣe. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí bàbá Ìjẹ̀ṣà dé láti ẹ̀wọ̀n òun béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú òun tàbí ó fẹ́ wá tọrọ àforíjì ṣùgbọ́n òun ò lè máa tàbùkù rẹ̀ lórí ètò gẹ́gẹ́ bí àtọ́
atọ́kùn ètò náà wà fún dáadáa àti ìdàkejì rẹ̀ ni bó ṣe wà fún àwọn ẹni mímọ́ náà ló wà fún àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ìbéèrè tó yẹ kí òun béèrè náà ni òun béèrè ó ní kí àwọn èèyàn ó lọ wo fídíò náà dáadáa ìfọ̀rọ̀wérọ̀ náà kì í ṣe láti wí àwíjàre fún bàbá Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ni òun náà kò lè bá ẹni tó bá ń bá ọmọdé lájọṣepọ̀ tàbí tó ń fipá bá èèyàn lò pọ̀ ṣe báyìí ni Bíọ́lá Báyọ̀sí ṣàlàyé ó tẹ̀síwájú pé òun fúnra òun ti lùgbàdì ìfipábánilòpọ̀ rí ó pẹ́ kóhun tó tún gbé kúrò lára Bíọ́lá sọ pé òun máa ń dáàbò bo àwọn ọmọbìnrin ni àti gbogbo ọmọ pẹ̀lú agbára òun nípa àwọn tó ń sọ pé Ìyábọ̀ Òjó ló fẹ́ bà lórúkọ jẹ́ tó fi ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà Bíọ́lá sọ pé ọ̀pọ̀ èèyàn sọ pé òun fẹ́ fi ìfọ̀rọ̀wérọ̀ náà bà Ìyábọ̀ Òjó lórúkọ jẹ́ ni ó ní òun ò ṣe bẹ́ẹ̀ o òun kàn jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí òun rí i pé kì í ṣe ohun tí kò dáa ló ń sọ nípa Ìyábọ̀ Òjó ó fi kún pé òun wulẹ̀ ti mú ìfọ̀rọ̀wérọ̀ tó mú ariwo wá ọ̀hún kúrò lójú òpó òun nítorí náà kí àwọn èèyàn jáwé oríjìn lórí ọ̀rọ̀ òun bẹ̀bẹ̀ ni o. ọ̀rọ̀ pé òpin máa tó dé bá ogun tó ń lọ lọ́wọ́ tí ààrẹ Trump sọ tako iná ogun t'Amẹ́ríkà ń kóná rẹ̀ lọ́wọ́ yìí o. ogun tó ń lọ lọ́wọ́ láàrin Amẹ́ríkà, Israel àti orílẹ̀-èdè Iran ti ń ṣàkóbá ńlá fún ọ̀pọ̀ orílẹ̀-èdè àgbáyé lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí ogun náà ti bẹ̀rẹ̀. bó tilẹ̀ jẹ́ pé ààrẹ Donald Trump ti ń sọ pé ó ṣeé ṣe kí ogun náà parí láìpẹ́ yìí àmọ́ ọ̀rọ̀ tí Trump sọ yìí ń tako nǹkan tó ń ṣẹlẹ̀ ní Iran lọ́wọ́. ìdí ni wípé àwọn ọmọ ogun Amẹ́ríkà tó fi mọ́ àwọn ọmọ ogun ojú omi ti wà lójú ọ̀nà wọn báyìí sí ẹkùn Middle East. bákan náà ni Trump tún sọ pé ìrọ́kẹ̀kẹ̀ ogun náà ti ń lọlẹ̀ ṣùgbọ́n Amẹ́ríkà àti Israel kò dẹ́kun jíju àdó olóró sí Iran tí Iran náà sì ń dá padà fún Israel àtàwọn ibùdó ológun Amẹ́ríkà tó wà láwọn orílẹ̀-èdè tó yí Iran ká lẹ́kùn Middle East. ọ̀nà orí omi òkun Strait of Hormuz tí wọ́n ń gbé ìdá 20% epo rọ̀bì lágbàáyé gbà tí Iran kò jẹ́ kí gbogbo orílẹ̀-èdè rí gbà mọ́ jẹ́ nǹkan tó ń ṣàkóbá gidi fún ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè àgbáyé báyìí. ní báyìí àwọn ọkọ̀ ojú omi tí Iran bá fọwọ́ sí nìkan ló ń gba Strait of Hormuz náà kọjá. Trump ní Amẹ́ríkà ti bà iléeṣẹ́ ológun Iran jẹ́ àmọ́ Iran sì tún ju àdó olóró sí oríṣiríṣi ibùdó Amẹ́ríkà lẹ́kùn Middle East. ààrẹ Amẹ́ríkà tún kìlọ̀ fún Iran wípé tí kò bá sí ọ̀nà Strait of Hormuz lórí omi àwọn yóò ṣèkọlù ńlá sí iléeṣẹ́ àmúṣagbára Iran. Trump tún sọ pé Amẹ́ríkà ti sọ àsọyépọ̀ pẹ̀lú Iran ìdí nìyí tóun fi sọ pé káwọn ọmọ ogun Amẹ́ríkà dáwọ́ ìkọlù sí iléeṣẹ́ àmúṣagbára Iran dúró. àwọn òǹwòye sọ pé Amẹ́ríkà ń gbèrò láti gbẹ́sẹ̀ lé erékùṣù Kihak Island níbi tí Iran kó epo rọ̀bì tí wọ́n ń tà sílẹ̀ òkèèrè pamọ́ sí. irú ìgbésẹ̀ yìí yóò dènà ibi tí Iran ti ń pa owó èyí sì lè jẹ́ kí wọ́n gba nǹkan tí Amẹ́ríkà bá sọ fún wọn láti parí ogun tó ń lọ lọ́wọ́. lọ́jọ́ Ẹtì Friday tó kọjá ni Trump sọ pé òun ò gbèrò láti kó ọmọ ogun orílẹ̀-èdè lọ sí Iran àmọ́ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun máa sọ fáwọn akọ̀ròyìn tí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. èyí ló jẹ́ káwọn iléeṣẹ́ ìròyìn ní Iran fi ìròyìn kan léde lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọ̀sẹ̀ tó kọjá wípé wàhálà yóò ṣẹlẹ̀ lẹ́kùn Gulf Oman tí Amẹ́ríkà bá lè ṣe ìkọlù sí Kihak Strait. ẹkùn Gulf Oman tún jẹ́ ọ̀nà míì táwọn ọkọ̀ ojú omi máa ń gbé epo rọ̀bì gbà. ìròyìn sọ pé Iran lè sọ iná sáwọn ibùdó àmúṣagbára lẹ́kùn Middle East tí Amẹ́ríkà bá lè ṣe ìkọlù sí Kihak. tí ẹ ò bá gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ní ìròyìn kan jáde lórílẹ̀-èdè Amẹ́ríkà èyí tó sọ pé Trump gbèrò láti gba ìyọ̀ǹda ilé aṣòfin àgbà orílẹ̀-èdè náà láti gba $200 billion $200 billion owó pàjáwìrì fún ogun tó ń lọ lọ́wọ́ ní Iran. èyí fi hàn pé ìjọba Amẹ́ríkà kò tíì ṣetán láti parí ogun tó ń jà pẹ̀lú Iran pẹ̀lú bí ìjọba Trump ṣe náwó gọbọi lórí ogun náà. àmọ́ ọ̀pọ̀ ọmọ ilé aṣòfin Amẹ́ríkà tó fi mọ́ àwọn tó wà nínú ẹgbẹ́ Republican tó jẹ́ ẹgbẹ́ Trump ni wọ́n sọ pé kí ó sì mẹ̀dọ̀. NBA ẹgbẹ́ amòfin Nàìjíríà bínú sí Sowore fún bó ṣe pàtẹ ìpàdé àwọn akọ̀ròyìn nínú kóòtù. àkójọpọ̀ ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà Nigerian Bar Association NBA ti sọ pé ìwà tó lòdì sófin gbà ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olóṣèlú ní Ọmọyẹlé Sowore hù nígbà tí ó pàtẹ ìpàdé àwọn akọ̀ròyìn sínú yàrá ìgbẹ́jọ́. ìlú Àbújá ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nílé ẹjọ́ gíga kan. nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ NBA Afam Osigwe fi síta lọ́jọ́rú Wednesday ló ti ní ìwà yòówù
tó bá tako iyì ilé ẹjọ́ ṣẹ̀rù bá àwọn amòfin tàbí dí ìgbẹ́jọ́ lọ́wọ́ lòdì sí òfin ẹgbẹ́ amòfin orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde náà fi kún pé kò sí ààyè fún ẹnikẹ́ni láti tàbùkù kóòtù àti pé ohun tí Sowore ṣe kò bójúmu rárá. Wọ́n ní ìwà tó hù túmọ̀ sí dídà omi àlàáfíà kóòtù rú ni. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àwọn NBA náà ṣe ṣàlàyé, wọ́n ní Sowore wọ yàrá ìgbẹ́jọ́ ilé ẹjọ́ gíga ìlú Àbújá náà pẹ̀lú àwọn èèyàn kan tó tẹ̀lé lẹ́yìn tí wọ́n ń fi fóònù wọn ya àwòrán rẹ̀. Wọ́n fi kún pé wọ́n tún gbé àwọn irinṣẹ́ ayàwòrán mìíràn dání pẹ̀lú. Wọ́n kóra jọ láti bẹ̀rẹ̀ ohun tó jọ ìpàdé oníròyìn nínú yàrá ìgbẹ́jọ́. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà ṣètò ohun tó jọ ìtàgé tí èèyàn ti fẹ́ sọ̀rọ̀. Lẹ́yìn náà sì ni òun fúnra rẹ̀ wọ yàrá tó wà nínú lọ tó sì jókòó sórí tábìlì kan tó sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí àwọn ohun tó ń ṣẹlẹ̀ nílùú. Àtẹ̀jáde náà fi kún pé ẹjọ́ Sowore kò sí nínú èyí tí wọ́n fẹ́ pè, bẹ́ẹ̀ ni agbẹjọ́rò kankan kò bá wá. Èyí ni wọ́n ló di wàhálà nínú yàrá ìgbẹ́jọ́ tó sì di ohun tí adájọ́ àgbà kan Musbau Adétúnjì sàn kó lójú láti má ṣe hùwà tó lòdì sí òfin yàrá ìgbẹ́jọ́. Ó ní ìwà yòówù tó bá tẹ òfin ilé ẹjọ́ mọ́lẹ̀ tàbí da ìgbẹ́jọ́ rú lòdì sí òfin ẹgbẹ́ amòfin Nàìjíríà NBA. Wọ́n fi kún pé lóòótọ́ ni aráàlú lẹ́tọ̀ọ́ láti wá sí kóòtù kí wọ́n sì rí ohun tí wọ́n ń ṣe níbẹ̀, àmọ́ kò túmọ̀ sí pé kí èèyàn wá sọ yàrá ìgbẹ́jọ́ di ibùdó ìpàdé àwọn oníròyìn tàbí yàrá ìròyìn. Nínú fọ́nrán fídíò tó ṣàfihàn ìṣẹ̀lẹ̀ náà ni Ọmọyẹlé Sowore ti ń sọ fún amòfin tó ń bá sọ̀rọ̀ pé kò sóhun tó lòdì sófin láti sọ̀rọ̀ nípa ìdájọ́ nínú kóòtù. Amòfin àgbà náà ṣàlàyé pé ó ti fẹ́rẹ̀ pé 30 ọdún tí òun ti ń ṣiṣẹ́ lọ́ọ̀yà bọ̀, òun kò rí ẹnikẹ́ni kó máa ṣèpàdé oníròyìn nínú kóòtù rí. Lọ́ọ̀yà òun sọ pé amòfin àgbà ni òun. San Sowore náà sì fèsì pé agbẹnusọ àgbà fún àwọn aráàlú ni òun náà, ìyẹn Senior Advocate of the Masses. Amòfin náà wá kọjú sí àwọn akọ̀ròyìn, ó ní yóò dáa kí wọ́n gbé ìpàdé wọn náà lọ sí ìta, ṣùgbọ́n Ọmọyẹlé Sowore tún sọ pé lọ́ọ̀yà náà kò lè sọ pé kóun má bá wọn sọ̀rọ̀ nígbà tóun sì ń dúró de adájọ́ lọ́wọ́ nígbà tó jẹ́ ọ̀rọ̀ tó kan àlàáfíà lòun sọ. Ó ní tí DSS bá dé tó ti géètì kóòtù pa, àwọn amòfin kò ní sọ̀rọ̀, òun ni wọ́n ń pa ohùn mọ́ agogo òun lẹ́nu kóun má bá akọ̀ròyìn sọ̀rọ̀. Sowore sọ pé lọ́ọ̀yà ń hùwà ìkóniláyàjẹ fóun ni, kò sí ohun tí yóò ṣẹlẹ̀. Ó fi kún pé òun kò sí nínú yàrá lọ́ọ̀yà, fún ìdí èyí kò láṣẹ láti lé òun jáde. Bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ náà mọ́ra wọn lọ́wọ́ kó tó di ọjọ́ kejì tí ẹgbẹ́ NBA fi àtẹ̀jáde tó koro ojú sí ìwà Sowore síta. Àmọ́ NBA dúró lórí òfin tó de ìwà náà, wọ́n sì ní kí gbogbo ilé ẹjọ́ túbọ̀ rí dájú pé àwọn èèyàn ń tẹ̀lé òfin bó ṣe yẹ. Yàtọ̀ sí àwọn NBA tó koro ojú sí ìwà Sowore, ọ̀pọ̀ aráàlú àti àwọn èèyàn tó mọ̀ nípa òfin kóòtù ni wọ́n sọ pé ìwà tó lòdì sí òfin kóòtù ni Sowore hù. Ọ̀pọ̀ èèyàn tó ń dá sí ọ̀rọ̀ náà lórí ayélujára ló ń fìdí ẹ̀ múlẹ̀ pé kóòtù kìí ṣe ibi tí èèyàn yóò ti máa hùwà bó ṣe wù ú nítorí òfin tó de ìhùwàsí pọ̀ ní kóòtù gan ni. Lára òfin bẹ́ẹ̀ ni èyí tí ó ṣẹlẹ̀ sí Sowore yìí ti ṣe pé èèyàn kò gbọ́dọ̀ ya àwòrán nínú kóòtù kí á má ti sọ pé kí onítọ̀hún pàtẹ ìpàdé kankan. Ọ̀mọ̀wé Ahmed Isau ACTI, ọ̀kan lára àwọn tó ṣàlàyé ìwà tí Sowore hù, sọ pé ìwà tó lòdì sófin gbáà ni. Nínú àtẹ̀jáde tí Ọ̀mọ̀wé Isau kọ ló ti ní bí kóòtù tilẹ̀ jẹ́ ààyè tí aráàlú lè wọ̀ kì í ṣe bí ibi tí èèyàn ti ń pàtẹ ìpàdé rárá. Ó ní bí ààyè bá wà fún èèyàn láti sọ̀rọ̀ kì í ṣe bí kó sọ yàrá kóòtù di ibi ìpàdé oníròyìn, kódà bí ìgbẹ́jọ́ kò bá sí. Ọ̀mọ̀wé Isau sọ pé àwọn ìwà tó máa ń dín iyì òfin kù ní irú èyí tí Sowore hù yìí. Ó ní ibi tí wọ́n bá ti ń fọwọ́ pa ìdá òfin lójú ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀. Ikọ̀ ológun dóòlà olùfarakásá kan ẹni ọdún 28 tó kó sọ́wọ́ àwọn ajínigbé, wọ́n náwó gan àwọn afurasí 2 nípínlẹ̀ Benue. Ikọ̀ ológun Wastroke ti dóòlà obìnrin kan ẹni ọdún 28 years tórúkọ rẹ̀ ń jẹ́ abilékọ Memba Isaba ní Itise Ubena, agbègbè wọ́ọ̀dù Yoyo níjọba ìbílẹ̀ Katsina Aja nípínlẹ̀ Benue. Èyí jẹyọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ adelé òṣìṣẹ́ fétò ìròyìn lẹ́ka ikọ̀ ológun Operation Wastroke Lieutenant Ahmad Zubairu tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ Thursday. Gẹ́gẹ́ bí Lieutenant Zubairu
Zubairu ṣe wí iṣẹ́ ìdóòlà náà ló jẹ́ gígùnlé pẹ̀lú àjọṣepọ̀ àjọ elétò ààbò ìpínlẹ̀ tí wọ́n mọ̀ sí Benue Civil Protection Guard. Lásìkò iṣẹ́ ààbò náà olùfarakásá tó jẹ́ jíjígbé náà abilékọ Memba ẹni ọdún 28 ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣàṣeyọrí nípa dídóòlà rẹ̀. Agbẹnusọ ikọ̀ ológun Operation Warstroke fi kún pé àwọn afurasí adìyàmọ́ra adaranjẹ̀ méjì ló jẹ́ fífi gbòòrò òfin gbé ní Mbapa àti Mbanduade níjọba ìbílẹ̀ Gwar nípínlẹ̀ náà. Lieutenant Zubairu sọ wípé ikọ̀ ológun gúnlé ìgbésẹ̀ lẹ́yìn tí wọ́n ta wọ́n lólobó tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọpinpin tí wọ́n sì ṣàwárí ibùba àwọn afurasí ọ̀daràn tí wọ́n ti pa tì. Àtẹ̀jáde náà tún kà báyìí pé ikọ̀ ológun tún tẹ̀síwájú nípa iṣẹ́ ààbò wọn pẹ̀lú gbígbọn àwọn kọ̀rọ̀kọ̀ndú jákèjádò agbègbè odò Apako èyí tó yọrí sí fífi síkùn òfin gbé àwọn afurasí méjì tí wọ́n wà láhàámọ́ tí wọ́n ń kojú ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Apàṣẹ wà fún ikọ̀ ológun náà Joint Task Force Operation Warstroke Ọ̀gágun Moses Gara gbóríyìn fún ikọ̀ náà fún ìgbésẹ̀ kánmọ́nkóbó wọn àti iṣẹ́ ọpọlọ iṣẹ́ takuntakun wọn. Ó tún fẹsẹ̀ ìfarajìn ikọ̀ ológun Joint Task Force múlẹ̀ lójú náà láti rí dájú pé ààbò wà lágbègbè àti àyíká pàápàá jùlọ bí àwọn aráàlú ṣe ń palẹ̀ mọ́ fún àsìkò oko dídá. Ilé-ẹjọ́ dájọ́ ikú fún ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin ẹni ọdún 21 fẹ̀sùn ṣíṣekú pa ọ̀gá rẹ̀ tó gbà síṣẹ́ l'Ondo. Ilé-ẹjọ́ gíga tó fìdí jókòó nílùú Àkúrẹ́ ti dájọ́ ikú fún ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin kan Emmanuel Apa ẹni ọdún 21 nípa yíyẹgi fún títí tẹ̀mí ò fi bọ́ lọ́rùn rẹ̀ fẹ̀sùn ṣíṣekú pa ọ̀gá rẹ̀ abilékọ Fẹ́bíṣọlá Caroline Adébáyọ̀. Apa ló jẹ̀bi ẹ̀sùn fífi àdá dá ọgbẹ́ sọ́rùn olùfarakásá èyí tó yọrí sí ikú rẹ̀ nílùú Ondo. Ọmọ ọ̀dọ̀ náà ló jẹ́ fífi gbòòrò òfin gbé pẹ̀lú afurasí mìíràn lọ́jọ́ 29 oṣù kẹta ọdún 2021 ní òpópónà Ìfàkànbalẹ̀ Street àdúgbò Sabo. Ìwádìí àwọn ọlọ́pàá fi hàn pé ọ̀daràn náà àti ẹni tí wọ́n jọ ṣọṣẹ́ láabi náà ló pawọ́pọ̀ ṣekú pa olóògbé lójúnà láti jí àwọn ohun ìní iyebíye tó fi mọ́ àwọn káàdì ẹ̀rọ ìpọwójáde ATM cards, àwọn fóònù ìbánisọ̀rọ̀ àti ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ ṣáájú kí wọ́n tó gbìyànjú láti sọná sílé náà lójúnà láti pa ẹ̀rí máa jẹ́mi ìṣòrun. Ẹjọ́ náà tó jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ olórí ẹ̀ka ètò ìdájọ́ ìpínlẹ̀ Ondo ní àwọn ẹ̀sùn méjì tó dá lórí ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ láti ṣekú pààyàn àti ìṣekú pààyàn èyí tó tako òfin ọ̀daràn Criminal Code Laws ti ìpínlẹ̀ náà. Nígbà tó ń ṣèdájọ́ náà onídàájọ́ Rótìmí Ọlámídé ní àwọn agbẹjọ́rò fẹsẹ̀ rí ẹjọ́ náà múlẹ̀ kọjá ṣíṣiyèméjì tó dá lórí ìjẹ́wọ́ olùjẹ́jọ́ àti àwọn ẹ̀rí látẹnu ẹlẹ́rìí. Onídàájọ́ ṣàpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn, ìwà ìkà, ìwà ọ̀dájú gbáà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé olùfarakásá náà ti ran ọ̀daràn ọ̀hún lọ́wọ́ tẹ́lẹ̀ rí ṣáájú kó tó wá ṣekú pa á. Nígbà tí wọ́n tú olùjẹ́jọ́ kejì Goodness James Apè sílẹ̀ tí wọ́n sì dá lẹ́bi látàrí ẹ̀rí tí kò tó, wọ́n dá Apa lẹ́bi wọ́n sì dájọ́ ikú fún un. Adájọ́ ní ìdájọ́ ilé ẹjọ́ lórí rẹ̀ Emmanuel Apa ní pé kí wọ́n yẹgi fún ọ títí tẹ̀mí ò fi bọ́ lọ́rùn rẹ̀ kí Olúwa sì ṣàánú fún ọkàn rẹ̀. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni wọ́n fi dè mí lọ́wọ́ bíi ọ̀daràn. Wọ́n fìyà oúnjẹ jẹ mí fún ọ̀pọ̀ ọ̀sẹ̀. Ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà kan tí wọ́n lé lẹ́nu iṣẹ́ fẹ̀sùn pé ó sọ wípé káwọn ọmọ olóṣèlú lọ́kùnrin darapọ̀ mọ́ ikọ̀ ológun láti gbógun ti ìgbésùnmọ̀mí. Ọmọ ogun sọ́jà ilẹ̀ wa kan tí wọ́n lé lẹ́nu iṣẹ́ Lance Corporal Rótìmí Ọlámilékan ẹni tí wọ́n ti ṣáájú fi sáhàmọ́ fún sísọ̀rọ̀ tako àwọn aládarí olóṣèlú ti sọ̀rọ̀ sókè báyìí lẹ́yìn tí wọ́n lé kúrò lẹ́nu iṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà ṣàlàyé nípa ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìjìyà ṣíṣe èèyàn síbáṣìbò dídènà ẹ̀tọ́ ẹni fún ọ̀pọ̀ oṣù. Ó ní wọ́n fi gbòòrò òfin gbé òun wọ́n tún lé òun kúrò nídìí iṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà látàrí fídíò kan tí òun ṣe lọ́dún tó kọjá níbi tóun ti ké sí gbogbo àwọn ọmọ olóṣèlú láti darapọ̀ mọ́ ikọ̀ ológun Nàìjíríà. Ọlámilékan sọ èyí nínú fídíò kan tó jẹ́ rírí nípasẹ̀ akọ̀ròyìn Sahara Reporters lásàálẹ̀ ọjọ́
Wednesday. Sọ́jà náà tí wọ́n lé ọ̀hún ló ti ṣáájú gba ìgboro kan lórí ayélujára lẹ́yìn tó pàrọwà fún àwọn mínísítà, àwọn gómìnà, àwọn aṣòfin àti àwọn alága ìjọba ìbílẹ̀ láti rán àwọn ọmọ wọn lọ sójú ogun lásìkò ìpalára àti àjálù tó ń dé bá àwọn ikọ̀ ológun tó ń gbógun ti ìgbésùnmọ̀mí. Nínú àlàyé ọ̀rọ̀ àìpẹ́ yìí, Ọlámilékan sọ wípé wọ́n nawọ́ gan òun lẹ́nu iṣẹ́ tí wọ́n sì ṣe òun síbáṣìbò bíi ọ̀daràn. Ó ní níṣe ni wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ so ọwọ́ àti ẹsẹ̀ òun àfi bí ìgbà tóun bá jalè tàbí pààyàn. Ó ṣàlàyé pé lásìkò tí wọ́n fi gbòòrò òfin gbé òun, inú igbó ni wọ́n fi òun sí lápá ẹkùn àríwá ìlà oòrùn fún ọdún 4. Wọ́n gbé òun kúrò níbẹ̀ nígbà tó yá nítorí pé inú igbó ni òun wà. Ọlámilékan ṣàlàyé bí wọ́n ṣe tún taari òun káàkiri lọ́ọ̀pọ̀ ọgbà àtúnṣe ọgbà ẹ̀wọ̀n tó fi máa àhámọ́ ológun tó wà nípínlẹ̀ Borno àti Àbújá. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní wọ́n padà taari òun lọ ilé ẹjọ́ láì fààyè gba òun láti wí àwíjàre tàbí gbèjàra òun bó ti tọ́ àti bó ti yẹ. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀rí àìní òmìnira láti sọ̀rọ̀ sókè ní Nàìjíríà. Ó kọminú pé òun kò retí ìṣẹ̀lẹ̀ yìí kó ṣẹlẹ̀ sí òun. Ó fi hàn pé lórílẹ̀‐èdè wa a kò ní òmìnira ọ̀rọ̀ sísọ, a ò sì ní òmìnira láti sọ òtítọ́ àti òdodo. Ó ní lẹ́yìn tí wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ òun, wọ́n lé òun kúrò ní báràkì tí wọ́n sì dojú ti òun ní gbangba. Ó sọ wípé òun kò ní ẹnìkan láti jà fún òun, ṣùgbọ́n òun mọ̀ pé Ọlọ́run máa jà fún òun nítorí pé ìjìyà tí wọ́n fi jẹ òun yìí kò bójúmu rárá bó ti wù kó mọ̀. Wàyí o, Ọlámilékan rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ Nàìjíríà àti àwọn ẹgbẹ́ àwùjọ láti ṣàtìlẹ́yìn fún ìbéèrè fún ìdájọ́ òdodo. Ó dójú ẹ̀, àwọn agbébọn tún ṣèkọlù sí ìlú Òrò Àgọ́ nípínlẹ̀ Kwara. Wọ́n tún ṣekú pa olórí ẹgbẹ́ fìjìláńtẹ́, wọ́n sì tún yìnbọn mọ́ olúọdẹ ìlú náà. Àwọn afurasí agbébọn ni a gbọ́ pé wọ́n ti ṣèkọlù sí agbègbè Òrò Àgọ́ ní Ìfẹ́lódùn local government area ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì pa olórí ẹgbẹ́ fìjìláńtẹ́ kan. Wọ́n tún yìnbọn sí olórí ààbò ìlú náà tí a mọ̀ sí olúọdẹ. Àwọn tọ́rọ̀ ọ̀hún sojú wọn nígbà tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀. Wọ́n sọ pé ìkọlù náà ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́rú nígbà tí àwọn agbébọn ọ̀hún ya wọ agbègbè náà. Wọ́n gbìyànjú láti ṣèkọlù sí ibùdó àwọn ọlọ́pàá. Gẹ́gẹ́ bí wọ́n sì sọ, wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n tún fura sí pé wọ́n jẹ́ ajínigbé tí wọ́n sì bẹ̀rẹ̀ ìkọlù sí agbègbè náà láti ìrọ̀lẹ́ ọjọ́rú. Nígbà tí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní pé àwọn agbébọn náà pa olórí ẹgbẹ́ fìjìláńtẹ́ agbègbè náà nígbà tí wọ́n sì kọlù sí wọn. Wọ́n sì tún yìnbọn sí olórí ààbò ìlú náà, ẹni tí a mọ̀ sí olúọdẹ ìlú náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀dẹ́yẹmí. A gbọ́ pé àwọn aṣèkọlù náà ń gbìmọ̀ láti gba ìṣàkóso ibùdó ọlọ́pàá Òrò Àgọ́ nígbà tí ìjà sì bẹ̀rẹ̀ láàrin wọn àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò agbègbè náà. Ó tún sọ pé àwọn ajínigbé náà ti ń ṣiṣẹ́ láabi yìí ní agbègbè náà fún bíi wákàtí kan kó tó di pé òun bá àwọn oníròyìn sọ̀rọ̀ yìí tí wọ́n sì tún ṣiṣẹ́ láabi náà lọ. Àwọn ará ìlú tún sọ fún Sahara Reporters pé ìkọlù náà ti fa ìdàrúdàpọ̀ ńlá sí àárín ìlú náà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń fara pamọ́ sí inú ilé wọn tí àwọn mìíràn sì ń sá lọ sí àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú náà. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn agbófinró kò tí ì fi àtẹ̀jáde kankan léde nípa ìṣẹ̀lẹ̀ náà. Kò tí ì dájú bóyá wọ́n ti ṣe àfikún àwọn agbófinró sí agbègbè náà. Àwọn ará Òrò Àgọ́ àti ọ̀pọ̀ àwọn ìlú tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn local government area ni wọ́n ti ń kojú ìṣòro ààbò ní àwọn oṣù díẹ̀ tó kọjá bíi ìjínigbé, ìpànìyàn àti ìkọlù sí àwọn ọmọ ológun láti ọwọ́ àwọn afurasí ajínigbé. Sahara Reporters ní àwọn agbófinró ìpínlẹ̀ Kwara ti wà ní ojúlàlá kan fi ń sọ̀rí látìgbà tí wọ́n ti kófìrí pé àwọn agbébọn ń gbèrò láti ṣe ìkọlù sí àwọn ìjọba ìbílẹ̀ 3 ní Kwara South Senatorial District. A gbọ́ pé àwọn agbébọn ọ̀hún ni àwọn yóò ṣe ìkọlù náà sí àwọn agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, Ìrẹ́pọ̀dùn àti Ìsìn tí wọ́n ní ìkọlù náà yóò wáyé láàrin ọjọ́ 23 sí ọjọ́ 28 oṣù kẹta ọdún 2026. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn òṣìṣẹ́ ààbò
ní àwọn agbègbè tí ọ̀rọ̀ náà kàn ti wà ní ojúlàlá kan fi ń sọrí tí wọ́n sì ń ṣètò àwọn ìgbésẹ̀ tí yóò mú kí ààbò pọ̀ sí láti dènà ìkọlù ní àwọn agbègbè náà. Ṣáájú ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ní Edda Oyin Subairu ti ṣèkìlọ̀ nínú àtẹ̀jáde kan níbi tí ó ti rọ àwọn aráàlú pé kí wọ́n ṣọ́ra gan kí wọ́n sì bá àwọn agbófinró ṣiṣẹ́ pọ̀ nípa fífi ìròyìn ohun tí ó bá dàbí pé kò tọ́ ní agbègbè wọn ránṣẹ́ sí àwọn agbófinró. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà sì sọ, gbogbo àwọn alákòóso tó yẹ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, àwọn alákòóso ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, Ìrẹ́pọ̀dùn àti Ìsìn àti àwọn agbófinró míì ni wọ́n ti jẹ́ kó mọ̀ nípa ewu tó ń bọ̀. Wọ́n sọ di mímọ̀ pé ààbò àwọn aráàlú ló ṣe kókó sáwọn gẹ́gẹ́ bí agbófinró. Ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ àwọn tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n dáná sun ilé Àṣàbí Olórìṣà nílọrin di ọjọ́ 18 oṣù karùn-ún. Òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday ọjọ́ 26 oṣù kẹta ọdún 2026 yìí ni ìgbẹ́jọ́ àwọn èèyàn tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n dáná sun ilé ìyá oníṣẹ̀ṣe kan Tóyìn Àṣàbí Olórìṣà wáyé nílé ẹjọ́ nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, a gbọ́ pé àwọn ẹlẹ́rìí olùpẹ̀jọ́ 5 ló yẹ kó yọjú sí ilé ẹjọ́ lọ́jọ́bọ̀ Thursday, àmọ́ ẹlẹ́rìí 5 ò yọjú. Lásìkò ìgbẹ́jọ́ náà ni wọ́n ní ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láti oṣù kìíní ọdún 2026 yìí ni ìgbẹ́jọ́ náà ti bẹ̀rẹ̀ nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. Èèyàn 7 ló ń kojú ìgbẹ́jọ́ náà pẹ̀lú bí wọ́n ṣe fẹ̀sùn kàn wọ́n pé wọ́n mọ̀ nípa bí odidi ilé ṣe jóná ráúráú lásìkò tí Àṣàbí Olórìṣà kò sí nílé tó lọ ṣe ọdún nílùú rẹ̀. A ó rántí pé ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí gan ni àwọn kan lọ dáná sun ilé Àṣàbí Olórìṣà lásìkò tó lọ sílé ọdún. Ilé ọdún náà ni ìyá yìí wà tí wọ́n ti pè é lórí fóònù pé gbogbo ilé rẹ̀ ti jóná pátá. Nígbà tí Àṣàbí Olórìṣà dé tó bá ilé rẹ̀ tí ó ti jóná ló fi gbé ta pé àwọn mùsùlùmí kan ládùúgbò òun ló dáná sun ilé kóun tó dé. Ìyá náà sọ pé òun kò ṣe ọdún ìṣẹ̀ṣe nílọrin, òun gbé lọ sílùú abínibí òun ni. Ó ní ìyàlẹ́nu ló wá jẹ́ pé òun kò tíì dé láti ilé ọdún náà tí àwọn kan ti sọ iná sí ilé tóun kọ́ tí gbogbo rẹ̀ sì jóná kanlẹ̀. Àṣàbí Olórìṣà ké sáwọn oníṣẹ̀ṣe ẹgbẹ́ rẹ̀ nígbà náà láti má ṣe jẹ́ kí ìyà yìí jẹ òun gbé. Ó ní nítorí báwọn tó ṣiṣẹ́ náà bá mú jẹ bẹ́ẹ̀ á jẹ́ pé ojú ti àwọn oníṣẹ̀ṣe nìyẹn. Láti ìgbà náà lọ̀rọ̀ náà ti dé kóòtù tí wọ́n sì ń bá ìgbẹ́jọ́ ọ̀hún lọ ní pẹrẹwu. Senegal ti gbé ẹjọ́ AFCON 2025 lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn CAS. Ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye àti ìwà kòtẹ́milọ́rùn nínú ìdíje eré ìdárayá ìyẹn Court of Arbitration for Sport CAS ti sọ pé àwọn yóò tó gbé ìdájọ́ síta lórí ẹjọ́ tí orílẹ̀-èdè Senegal pè lórí dídá ife ẹ̀yẹ AFCON 2025 padà fún Morocco lẹ́yìn tí CAF ti kéde bẹ́ẹ̀. Senegal na Morocco ní àmì ayò 1-0 níbi ìdíje àṣekágbá ìdíje eré bọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ tó wáyé lọ́jọ́ 18 oṣù kìíní ọdún 2026. Lásìkò ìdíje náà ni àwọn agbábọ́ọ̀lù Senegal bínú kúrò lórí pápá tí wọ́n bínú pé ohun tó ń ṣẹlẹ̀ níbi ìdarí ìdíje náà kò tẹ́ àwọn lọ́rùn. Lẹ́yìn tí àjọ tó mójútó eré bọ́ọ̀lù ní Morocco, Federation Morocco Football FRMF, kọ̀wé sí àjọ CAF tó ń rí sí ọ̀rọ̀ ìdíje bọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ ní CAF sọ pé kí Senegal gbé ife ẹ̀yẹ AFCON 2025 fún Morocco pẹ̀lú àṣẹ pé 3-0 ní Morocco fún Senegal. Senegal náà ti jáde kọ̀wé ìfisùn sí CAS pé àwọn kò ṣetán láti gbé ife ẹ̀yẹ náà fún Morocco nítorí pé àwọn borí lọ́nà tó yẹ ni. Matthew Rip tó jẹ́ adarí CAS sọ pé a mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù àti olùfẹ́ wọn ń retí àbájáde wa lórí ìpinnu ohun tó kàn. A máa rí i dájú pé a ṣe bó ti yẹ lásìkò kí a sì tún farabalẹ̀ gbé gbogbo èyí yẹ̀ wò pẹ̀lú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀. Ṣáájú ni Raymond Hack tó ti fìgbà kan jẹ́ adarí ìfimúfínlẹ̀ nínú àjọ CAF ti sọ fún BBC World Service pé ó ṣeé ṣe kí ìgbésẹ̀ CAS tó oṣù 6 ní èyí tó ṣeé ṣe láti wà di àsìkò ife ẹ̀yẹ àgbáyé tó ń bọ̀ láìpẹ́.